èyí ni ìtàn ìgbésí ayé Jimoh Ìṣọ̀lá Èjìgbádéró, ajagungbàlẹ̀ àkọ́kọ́ tíjọba Nàìjíríà pa. Níbi ọdún 1970, bí èèyàn kan bá kọ́lé sí àdúgbò kan tí wọ́n ń pè ní Pápá Àjàó ní Mushin, olówó ńlá ni irú ẹni bẹ́ẹ̀ o. Ìdí ni pé àdúgbò tuntun ni àdúgbò náà, àwọn olówó nìkan ni wọ́n ń kọ́lé síbẹ̀. Pápá Àjàó ní Mushin kì í ṣe àdúgbò mẹ̀kúnnù ní 1970. Àwọn tí wọ́n bá lówó lọ́wọ́ ní gbébẹ̀. Ọkùnrin kan wà ní ojúlé kejì òpópónà Òdúṣínà nígbà náà. Èjì ọmọ Gbádéró ni. Ta ni yóò wá sọ pé òun kò mọ Èjìgbádéró? Tọ̀hún ṣẹ̀ṣẹ̀ dé Mushin ni tàbí ó ṣẹ̀ṣẹ̀ ń gbé Èkó. Orúkọ Èjìgbádéró kò mú láàrin àwọn Yorùbá nígbà náà, nítorí gbogbo olórin ní kọrin kì í ṣe náwó ńlá ni. Bí èèyàn bá fetí sí orin Ebenezer Obey nínú ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ ni, yóò gbọ́ níbi tó ti fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà dárúkọ Èjìgbádéró. Bẹ́ẹ̀ sì ni Yusuf Ọlátúnjí sọ pé irú ọkùnrin náà ṣọ̀wọ́n nínú àwọn olówó. Ọkùnrin olórin jùjú kan náà wà tí wọ́n ń pè ní Josiph-Boye. Eléré ńlá lòun náà níbi ọdún 1970 títí wọ 1978. Kò sí ibi tí ẹ ti fetí sí àwọn orin rẹ̀ tó ṣe fún Èjìgbádéró tó ti ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá tí ẹ kò ní gbèdé fún ọkùnrin olówó náà pé olówó àánú ni. Bẹ́ẹ̀ ló ṣe pé ṣàṣà olórin ló wà nígbà náà tí kì í kí ọkùnrin yìí nítorí gbajúmọ̀ ńlá gbà ni. Bó ti ń ṣọ̀rẹ́ ọlọ́pàá ló ń ṣọ̀rẹ́ sọ́jà, àwọn ọ̀gá wọn ló sì ń bá ṣọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni kò sí adájọ́ gidi kan tó wà nílùú nígbà náà tí yóò sọ pé òun kò mọ Èjì ọmọ Gbádéró. Ìdí gan rèé táwọn èèyàn fi ń sọ nígbà náà pé awo ńlá lọkùnrin náà, tí wọn yóò sì sọ pé kò sí awo tí kò ṣe, nítorí ohun táwọn èèyàn fi ń ṣe gbajúmọ̀ nígbà náà nìyí. Kò sí olówó gidi kan tí kò sí nínú ẹgbẹ́ awo. Ìdí ni pé kò sí lọ́ọ̀yà kan tàbí adájọ́ ìgbà náà tí kì í ṣe awo, nítorí Adétòkunbọ̀ Adémọ́lá tó jẹ́ adájọ́ àgbà ilẹ̀ yìí nígbà náà ni olórí àwọn olóògbóni ní gbogbo Nàìjíríà. Nítorí bẹ́ẹ̀, bí lọ́ọ̀yà kan bá fẹ́ kí ẹjọ́ òun tètè yanjú, tí adájọ́ kan bá sì fẹ́ kí òun tètè rí ìgbéga, ó sọ fún kó wà nínú awo àwọn ògbóni. Nídìí èyí náà làwọn olówó àtàwọn ọlọ́lá ṣe ń wọ inú ẹgbẹ́ náà, nítorí agbára ńlá ló máa ń fún wọn. Kò sì sí ohun tí wọ́n ṣe tí kì í ṣe àṣegbé. Bẹ́ẹ̀ nìkan bá sì bínú jánà mọ́ mọ́tò tó ń sáré lẹ́nu, yóò ti dé ìlú ọ̀run kó tó mọ̀ pé òun ti kú. Bẹ́ẹ̀ láyé rí nígbà náà. Kò sí sẹ́ni tí fọwọ́ pa idà Èjìgbádéró lójú, àfi ọmọ tí orò yóò bá gbé ní ọ̀sán gangan. Bẹ́ẹ̀ ni Èjìgbádéró gan kọ́ lórúkọ ọkùnrin náà o, ó kàn jẹ́ orúkọ tí gbogbo èèyàn fi ń pè é ni. Jimoh Ìṣọ̀lá lòun jẹ́. Jimoh Ìṣọ̀lá aṣẹ̀málù, omi ata tí ò ṣeé fi bọ́jú ni. Ọmọ ìlú Ìbàdàn lọkùnrin náà, kò kàwé bẹ́ẹ̀ ni kò mọ̀wé, ṣùgbọ́n àwọn tó kàwé ló ń bá rìn. Kò gbóyìnbó bẹ́ẹ̀ ni kò lè sọ, ṣùgbọ́n àwọn tó gbóyìnbó ló ń bá ṣe. Bó sì ṣe dé ipò náà kò yéé ya àwọn tí wọ́n mọ̀ ọ́n láti ilẹ̀ lẹ́nu. Ṣèbí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ Àṣàmú ni. Ọkùnrin tó ní Àṣàmú Farms tó tún ní Òkè Afá Farms ní Ìsọlọ̀, òun ní Èjìgbádéró ń bá ṣiṣẹ́. Lóòótọ́ ni Àṣàmú ń ṣiṣẹ́ àgbẹ̀ tó sì ní oko ńlá tí wọ́n ń fi ẹ̀rọ òyìnbó ṣiṣẹ́ oko níbẹ̀. Ṣùgbọ́n olórí iṣẹ́ Àṣàmú ní ilẹ̀ rírà àti títà. Ilẹ̀ tí kò bá sì ṣe é rà, tí kò ṣe é tà, Àṣàmú a máa gbà á lọ́wọ́ àwọn tí wọ́n ní. Ìjà tí òun àti àwọn ará Èjìgbó sì jà ló ń lọ lọ́hùn ni. Nítorí òun ló gba gbogbo ilẹ̀ náà tẹ́lẹ̀ kí àwọn ọmọ ìlú náà tó fi tipátipá gba díẹ̀ padà lọ́wọ́ ẹ̀. Bí ọ̀rọ̀ bá ti wá di ká gbalẹ̀ bẹ́ẹ̀, nínú àwọn tí Àṣàmú gbójúlé náà ni Èjìgbádéró. Ó mọ̀ pé ọmọọṣẹ́ òun tó ṣe é fọkàn tán ni. Lóòótọ́ sì ni o, nítorí bó bá ya níbùú, Èjì ọmọ Gbádéró yóò ràn. Bó sì jẹ́ òró ló ti ya, ọkùnrin náà yóò ràn. Ohun tó jẹ́ kí Àṣàmú fi gbogbo ọkàn tán nìyẹn. Ṣùgbọ́n ogún ọmọdé kì í ṣeré fún ogún ọdún o. Bí ọmọdé bá sì tó lọ́kọ, yóò lọ́kọ dandan. Ìgbà kan wà tí Èjìgbádéró náà mọ̀ pé òun ti tó dá dúró. Ó sọ fún ọ̀gá ẹ̀, ó sì kúrò níbẹ̀. Lòun náà bá lọ dá àwọn iléeṣẹ́ tirẹ̀ sílẹ̀. Kátàkárà, kára ilẹ̀, kátún ilẹ̀ tà, káta ilẹ̀,
ká tún ilẹ̀ náà tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tí a bá fẹ́ jọ àjọjù là á jọ o. Èjìgbádéró fi àwọn ìwà kan tá a ṣàmúyọ kò sì pẹ́ tí ìràwọ̀ rẹ̀ fi yọ jáde ní gbogbo Mùṣín àti agbègbè rẹ̀ títí tó fi dé Agége tó sì fi dé Ṣàngó. bí wọ́n bá ń pe àwọn kan ní ajagungbálẹ̀ ní irú àsìkò tá a wà yìí, àwọn wọn ní ń tọ àwọn Èjìgbádéró lẹ́yìn ni o, nítorí ilẹ̀ yòówù tí Èjìgbádéró bá fojú sí lára àfi kó gbà á o. bó bá kó kalẹ̀ pé òun fẹ́ ra ilẹ̀ náà àfi kí onílẹ̀ tètè gbowó kó kúrò níbẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ Èjìgbádéró kò ní ra ilẹ̀ náà mọ́, yóò kúkú gbà á ni. bí onílẹ̀ bá sì ń lérí tó ń fẹsẹ̀ halẹ̀ tó ń bínú tó ń ṣe wàìwàì, eré kí ni ajá ní tó lè bẹ́kùn ṣe? inú bí ewúrẹ́ ń fi ẹsẹ̀ halẹ̀, ṣé yóò pa olówó ẹ̀ jẹ ni? kò sí nǹkan kan tẹ́nìkan yóò fi ìjì ọmọ Gbádéró ṣe. ṣùgbọ́n o, ikú ogun ní ipa akíkanjú, ikú odò ní ipa òmùwẹ̀. òwò tí àdá bá mọ̀ náà ni yóò ba ẹ̀yìn àdá jẹ́, ohun téèyàn bá ti mọ̀ ọ́ ṣe jù náà ni yóò kó bá a. bẹ́ẹ̀ lọ̀rọ̀ Jimoh Ìṣọ̀lá Èjìgbádéró rí. ìgbà kan wà táwọn onílẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí í gbọ́n. bí ẹnikẹ́ni bá sì fẹ́ gba ilẹ̀ wọn, àwọn náà yóò fi agídí sí i tàbí kí wọ́n takú pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gba ilẹ̀ àwọn. níbí yìí lọ̀rọ̀ ti di ká máa lo àwọn ọlọ́pàá láti dẹ́rùba àwọn tí wọ́n ní ilẹ̀, tàbí ká máa gbé wọn tì mọ́lé bí wọ́n bá ń ṣe agídí. ṣùgbọ́n àwọn iṣẹ́ kan wà táwọn ọlọ́pàá kò lè ṣe, nítorí àwọn náà mọ̀ pé tí wọ́n bá gbá àwọn mú, yàtọ̀ sí wípé aṣọ yóò bọ́ lọ́rùn àwọn, ẹ̀wọ̀n làwọn náà fi ń ṣeré ni, nítorí ẹni tó bá mọ òfin kì í rúfin. níbẹ̀ lọ̀rọ̀ ti kan ká máa lo àwọn tọ́ọ̀gì láti fi wọ́n gbalẹ̀ onílẹ̀, ká máa dẹ tọ́ọ̀gì sáwọn ọmọ onílẹ̀ kí wọ́n sì máa lù wọ́n ní àlùkálẹ́yìn tàbí àlùfọ́lójú tàbí àlùdálẹ́sẹ̀. n ló bá di pé irinṣẹ́ bíi 6 ló wà lọ́wọ́ Èjìgbádéró tó fi ń bá àwọn ọmọ onílẹ̀ Èkó ṣe. tó bá fẹ́ ra ilẹ̀, iye tó bá fẹ́ ni yóò rà á, owó sì wà tí yóò san. bí àwọn onílẹ̀ kò bá sì tètè gbà á, tàbí bí wọ́n bá kọ́ ilé pákó tàbí ilé gẹrẹjẹ kan sórí ilẹ̀ náà, Èjìgbádéró mọ bí yóò ti rí katapila tí yóò fi wò, tí yóò sì gba ilẹ̀ náà ní àgbàgbé. ṣé kò sẹ́nì kankan tí yóò béèrè ẹbọ tí igun bá jẹ lọ́wọ́ igun? àjẹgbẹ́mì ní ti kàlòkàlò, ọ̀lẹ̀lẹ̀ tó bá wọ inú ẹ̀kọ́ kì í tún jáde mọ́. ilẹ̀ yòówù tí Èjìgbádéró bá dásẹ̀ lé tiẹ̀ náà ni, nítorí àpáàdì tó bá dojú dé ògiri tògiri ní í ṣe. bí owó kò bá wá ran ọ̀rọ̀ ilẹ̀ kan tí katapila kò rán, ọ̀rọ̀ náà yóò di tàwọn tọ́ọ̀gì. nígbà táwọn tọ́ọ̀gì yóò bá sì fi lu ọmọ onílẹ̀ náà ní àlùjá létí, yóò sọ̀rẹ́ńdà kíá, ilẹ̀ náà yóò sì padà di ti Jimoh Ìṣọ̀lá, ọkùnrin dọyindọyin. bí àwọn tọ́ọ̀gì bá wá lu tọ̀hún tó tún ń ṣagídí pé òun kò talẹ̀, ọ̀rọ̀ náà yóò di tàwọn ọlọ́pàá. àwọn ọlọ́pàá ni wọn yóò wá gbé e nífẹ̀ẹ́ rẹ̀ kí ilẹ̀ tó mọ́ lọ́jọ́ kan. wọn yóò sì ní òun ló lu àwọn tọ́ọ̀gì náà ní ìlùkulù. bí kò bá múra, yóò pẹ́ ní tìmọ́lé dáadáa, ìyẹn bí kò bá ṣẹ̀wọ̀n pàápàá. bí àwọn ọlọ́pàá bá ti wá mú un bẹ́ẹ̀, bó bá ní kí wọ́n gbé ọ̀rọ̀ náà déwájú adájọ́, yóò bá Èjìgbádéró níbẹ̀. tàbí adájọ́ wo ló wà lẹ́kọ̀ọ́ nígbà náà tí kì í ṣe pé òun àtàwọn Èjì jọ ń ṣe fàájì ni. bí gbogbo eléyìí bá wá pín o, tí Èjìgbádéró fẹ́ ilẹ̀ kan tí apá owó kò ka, tí apá àwọn tọ́ọ̀gì kò rán, tí àwọn ọlọ́pàá náà kò rí ọmọ onílẹ̀ náà gbéṣe, tí wọ́n fẹ́ sọ ọ́ sẹ́wọ̀n tí wọ́n tún yọ ọ́ kúrò, àfàìmọ̀ kó má jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ yóò fi ilẹ̀ náà sáyé lọ ni o. nítorí bí igbá bá sojú dé, àwọn èèyàn náà yóò ṣí, ṣùgbọ́n tí kò bá ṣeé ṣí, wọn yóò fọ́ ni. ohun tí Èjìgbádéró fi ń jẹun nìyẹn. ohun tó fi di olówó ńlá rèé, nítorí níbẹ̀ gan ni owó tó pọ̀ ti ń wọlé fún un jùlọ. owó yìí náà ló ń ná fáwọn eléré, owó yìí náà ló fi ń ṣe nǹkan pàtàkì fáwọn ọba, àwọn ìjòyè àtàwọn èèyàn ńlá ìlú Èkó. owó yìí náà ló fi ń ṣe gbajúmọ̀ káàkiri. gbogbo àwọn iṣẹ́ tó kù, Èjì kàn ń fi wọ́n pawọ́dà lásán ni. iṣẹ́ ilẹ̀ títà àti ilẹ̀ rírà yìí gan-an ni iṣẹ́ tó ń ṣe. ọ̀nà fún ọ̀nà ọ̀run ni o, ibi tó bá sì le níbẹ̀ la ti ń bá ọmọkùnrin. iṣẹ́ tí Èjìgbádéró ń ṣe nìyẹn. bí ẹnìkan bá wá jí níjọ́ kan tó bá sọ pé òun yóò di ọkùnrin olórúkọ ńlá yìí lọ́wọ́, ohun tó bá gbà gan ni wọn yóò fún un. ìdí sì rèé tí ọ̀pọ̀ ẹ̀mí fi ń ti ọwọ́ àwọn tọ́ọ̀gì Èjìgbádéró bọ́. bí ẹnikẹ́ni bá sì tọwọ́ wọn kú nítorí ọ̀rọ̀ ilẹ̀ bẹ́ẹ̀, ọ̀run rere ló lọ o, nítorí kò sóhun tí ọlọ́pàá kan yóò ṣe fún Èjì,
kò sóhun tí òròmọdìyẹ lè fi ìyá ẹ̀ ṣe. Bí wọ́n bá pa ẹnìkan sórí ilẹ̀ tí àwọn ọlọ́pàá bá ń ṣe gìrìgìrì débẹ̀ nígbà tí wọ́n bá ti gbọ́ pé Èjìgbádéró ló wà nídìí ọ̀rọ̀ náà, ibi tọ́rọ̀ náà yóò kú sí ló dé yẹn, nítorí kò sí ajá tí yóò dùbò ẹkùn, kò sí ọlọ́pàá kan tí yóò dá sí ọ̀rọ̀ Jimoh Ìṣọ̀lá láì dáa. Bí nǹkan ṣe rí nìyí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ta ilẹ̀ àdúgbò tí wọ́n ń pè ní Àlímọ̀ṣọ́ báyìí. Àlímọ̀ṣọ́ kan náà tó wà ní Agége báyìí lọ́nà Ìpájà là ń wí o. Ilẹ̀ náà kò tí ì jẹ́ kinní kan ní ọdún 1975, oko lásán ni. Ṣùgbọ́n gbogbo àwọn tó bá ti mọ̀ nípa ilẹ̀ máa ń fẹ́ rà á sílẹ̀ nínú igbó. Ṣé wọ́n ti mọ̀ pé igbó kò ní pẹ́ di ìlú àti pé lọ́jọ́ iwájú owó ńlá ni ilẹ̀ náà yóò mú wá fún wọn. Ohun tí Jimoh Ìṣọ̀lá fẹ́ ṣe náà nìyẹn. Ó fẹ́ ra ilẹ̀ ńlá yìí, ó fẹ́ kí gbogbo ibi tí wọ́n ń pè ní Àlímọ̀ṣọ́ báyìí jẹ́ tòun nìkan. Inú àwọn kan tí wọ́n ń gbé abúlé náà dùn pé olówó ńlá kan wá, ó fẹ́ ra ilẹ̀ lọ́wọ́ àwọn. Kíá làwọn gba iye tí Èjìgbádéró kó wá, wọ́n sì ta ilẹ̀ náà fún un. Ṣùgbọ́n àwọn ilẹ̀ kan wà tí wọ́n já mú ara wọn tí wọ́n sì bọ́ sí gbangba. Èjìgbádéró fẹ́ ra gbogbo ilẹ̀ náà pọ̀ ni. Ilẹ̀ kan wà láàárín tó ṣe pé bí onílẹ̀ náà kò bá tàwọn ilẹ̀ yìí, kò sí bí èyí tí Èjì ti gbà yóò ṣe já mọ́ ara wọn. Ọkùnrin kan tí wọ́n ń pè ní Rájí Ọba ló ní ilẹ̀ náà. Nígbà tí Èjìgbádéró sì lọ bá a pé kó ta ilẹ̀ náà fóun, Rájí sọ pé òun kò ta ilẹ̀ náà, kò sóhun tó lè dé tí òun yóò fi ta ilẹ̀ bàbá òun. Èjìgbádéró ní òun yóò fi owó kún owó rẹ̀ bó bá fẹ́ tà á. Ṣùgbọ́n Rájí Ọba takú, ó ní òun kò tà á, òun kò sì fẹ́ kí Èjìgbádéró tún gbẹ́nu lé ọ̀rọ̀ ilẹ̀ náà mọ́ rárá. Inú bí Jimoh Ìṣọ̀lá wà yìí, ó sì sọ fún un pé bí kò bá gbà lẹ́rọ̀ yóò gbà lélẹ̀ o. Kò sẹ́nìkan tí dí òun Èjìgbádéró lọ́wọ́, ohun tí òun bá fẹ́ òun fẹ́ náà nìyẹn. Níbí yìí ni wàhálà ti bẹ̀rẹ̀ gan-an. Ohun tó jẹ́ kí wàhálà náà le ni pé kì í ṣe Rájí Ọba nìkan ni kò fẹ́ ta ilẹ̀ yìí. Àwọn kan náà wà tí wọ́n dá oko kòkó àti oko obì síbẹ̀ tí wọ́n láwọn kò ta ilẹ̀ tàwọn. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí Èjìgbádéró ti fẹ́ ilẹ̀ náà, òun kò bìkítà fáwọn tí wọ́n láwọn kò ta ilẹ̀ wọn. Oko katapila dé orí ilẹ̀ náà, wọ́n sì ń bá iṣẹ́ wọn lọ. Wọ́n ń wó gbogbo irè oko tó wà níbẹ̀. Ń làwọn tí wọ́n lóko náà bá múra ìjà níjọ́ kan. Ṣùgbọ́n Èjì kì í ṣe ẹni táwọn àgbẹ̀ kéékèèké lábúlé kékeré kan yóò dí lọ́wọ́, nítorí igba eṣinṣin kì í dènà dí ọwọ́. Kíá làwọn tọ́ọ̀gì rẹ̀ bọ́ sí àárín àwọn èèyàn náà. Wọ́n bò wọ́n mọ́lẹ̀, wọ́n sì lù wọ́n dànù. Lọ́jọ́ náà ni wọ́n gún Rájí Ọba lọ́bẹ. Kò sì sẹ́ni tó mọ̀ bóyá Èjìgbádéró fúnra ẹ̀, bóyá àwọn tọ́ọ̀gì ẹ̀ ló gún Rájí lọ́bẹ ni. Wọ́n ṣàgún lọ́bẹ níbi ojú ẹ̀, díẹ̀ ló sì kù kí ojú ọ̀hún fọ́ pátápátá. Bí wọ́n ti lọ lọ́jọ́ náà làwọn oníkatapílà tún padà wá. Wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn ará abúlé Àlímọ̀ṣọ́ yìí tún kóra wọn jọ. Rájí Ọba ti gbádùn, òun náà ló sì ṣáájú wọn. Ṣùgbọ́n lọ́jọ́ yìí, lẹ́yìn tí wọ́n ti lu àwọn ará abúlé náà táwọn míín sì ti sá lọ nínú wọn, Èjìgbádéró pàṣẹ pé káwọn ọmọ iṣẹ́ òun kan kí wọ́n di Rájí Ọba mú, kí wọ́n má fi sílẹ̀ o. Bẹ́ẹ̀ lòun náà sáré gbé mọ́tò ẹ̀, ó sì di àgọ́ ọlọ́pàá lágége. Kíá ló sì kó àwọn ọlọ́pàá dé. Àwọn ọlọ́pàá mú Rájí, wọ́n sì ṣá àwọn ará abúlé náà pàápàá. Wọ́n rí i pé wọ́n mú wọn, wọ́n sì rọ́ wọn dà sátìmọ́lé. Wọ́n halẹ̀ mọ́ wọn pé wọn yóò gbẹ́jọ́ náà lọ sílé ẹjọ́. Ṣùgbọ́n ẹjọ́ náà kò kúrò níbẹ̀, wọ́n kàn ń halẹ̀ mọ́ wọn lásán ni. Gbogbo ìgbà làwọn tí wọ́n ń gbé abúlé yìí máa ń lọ fẹjọ́ sùn ní tẹ̀sán àwọn ọlọ́pàá Agége. Wọn yóò ṣàlàyé fáwọn ọlọ́pàá pé Èjìgbádéró kó katapila wọ oko àwọn o, ó ti bà àwọn nǹkan àwọn jẹ́ o, ó ti wó gbogbo ilé àwọn o. Gbogbo ìgbà ló sì máa ń fi tọ́ọ̀gì lu àwọn nílùkulù, tí wọ́n sì máa ń ṣá àwọn míì ládàá nínú àwọn. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá fúnra wọn ni wọn yóò sọ fáwọn èèyàn náà pé kì í ṣe àwọn tọ́ọ̀gì ni Èjìgbádéró ń kó kiri o. Ohun tó sọ fáwọn ni pé àwọn òṣìṣẹ́ òun tí wọ́n ń bá òun ṣiṣẹ́ lóko ni. Nídìí èyí, kò sóhun kankan tí yóò ṣẹlẹ̀ sí Èjìgbádéró àtàwọn ọmọ yẹn. Ẹni tí wọ́n bá sì ti pọ́n lẹ́yìn tàbí tí wọ́n ti yẹ̀ nítan ni yóò padà máa rán nǹkan ẹ̀ nílé. Èjì yóò sì máa jayé ọba lọ ní tiẹ̀ láì níṣòro. Kì í ṣe Agége nìkan ni Èjìgbádéró lẹ́sẹ̀ sí. Bí èèyàn bá dé pàǹtí níbi táwọn ọlọ́pàá inú wà nígbà náà, kò sí ọ̀gá kan tó wà níbẹ̀ tí kò mọ Èjì. Àwọn náà sì dá sí ọ̀rọ̀ ilẹ̀ Àlímọ̀ṣọ́ yìí, ṣùgbọ́n gbogbo wọn kò rí ọgbọ́n kan dá sí. Pàápàá ilẹ̀ tí Rájí Ọba tó kọ̀ tí kò gbowó kankan lọ́wọ́ Èjìgbádéró
tí kò sì bá a ṣe ìpàdé kan tó takú pé kò sí kinní kan tó pa àwọn pọ̀ rárá. Ó ṣeé ṣe kó jẹ́ nígbà tó rò ó tó sì rí pé gbogbo ọ̀nà pátá ti pin nídìí ọ̀rọ̀ ilẹ̀ yìí tó sì fẹ́ ní ilẹ̀ náà ní tipátipá ní ọ̀rọ̀ à ń pa ara ẹni a ò pa ara ẹni wọ inú ọ̀rọ̀ ọ̀hún tó sì di wàhálà tó sì dá ọgbọ́n burúkú tí kò sí ẹnìkan tó lè jà tó jẹ́ ọ̀rọ̀ náà di bóyá mọ́ àwọn adájọ́ àti agbẹjọ́rò pàápàá lọ́wọ́. Ohun tó ṣẹlẹ̀ ni pé ní sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 1975 Èjìgbádéró ń ṣe ìkómọjáde ọmọ rẹ̀ tuntun ní ojúlé kejì òpópónà Òdúṣínà ní pápá Àjàó ní Mùṣín. Ṣùgbọ́n nígbà tí patí náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa ṣarajọ lọ́wọ́ alẹ́, ọkùnrin náà kó sí ọ̀kan nínú àwọn mọ́tò ńláńlá tó ní, ìyẹn Peugeot alágboolé tí wọ́n ń pè ní station wagon. Ó jáde ní ilé ẹ̀ fún bíi wákàtí kan kò sì sẹ́ni tó rí i. Bẹ́ẹ̀ òun ló ń ṣe ìkómọ o. Ibi tó sì lọ kò ṣàlàyé fẹ́nìkan. Àwọn èèyàn kọ̀ọ̀kan ni wọ́n tilẹ̀ mọ̀ pé ó ti jáde. Ṣùgbọ́n níbi aago 9 alẹ́ ó ti tún padà dé. Ó sì ti ń ṣe patí rẹ̀ lọ pẹ̀lú àwọn àlejò pàtàkì tí wọ́n wá bá a ṣàjọyọ̀ ọmọ tuntun tó bí. Ṣùgbọ́n láàrin àsìkò tí Èjìgbádéró fi jáde nílé tiẹ̀, nǹkan aburú kan ṣẹlẹ̀ nílé Rájí Ọba ní abúlé Àlímọ̀ṣọ́. Rájí Ọba ti ibi iṣẹ́ ẹ̀ dé, ó jókòó síta, ó ń gbatẹ́gùn. Níbi tó ti ń gbatẹ́gùn níta ni ìyàwó ẹ̀ Sàbìtíù Rájí ti dé láti ọjà tí òun lọ bíi aago 8:30 ni. Ṣùgbọ́n òṣùpá ń jàtò àfi bí ọ̀sán gangan. Bí Sàbìtíù ti dé ọ̀dọ̀ ọkọ ẹ̀ ló sọ fún un pé ṣó ti rí aráalé ẹ̀. Ìyẹn sì bí pé aráalé òun wo nìyẹn. Sàbìtíù dá lóhùn pé Èjìgbádéró mà ní. Ó ní òun rí mọ́tò ẹ̀ nítòsí níbẹ̀ yẹn. Òun sì rí àwọn tọ́ọ̀gì ẹ̀ tó ń kó kiri tí wọ́n dúró ti mọ́tò náà. Ó ń tiẹ̀ rò pé ó wá sọ́dọ̀ ẹ̀ ni. Rájí Ọba ní òun ò rí ní tòun o. Ó ní bóyá ọ̀dọ̀ àwọn tí wọ́n ń tàn jẹ ló wá tàbí kó jẹ́ ọ̀dọ̀ àwọn tó ń halẹ̀ mọ́ káàkiri. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ nìyí nígbà tí Sàbìtíù gbọ́ ìró ìbọn kẹ̀wù lẹ́ẹ̀kan náà. Nígbà tí yóò sì wo ọkọ rẹ̀, ẹ̀jẹ̀ ti ń ṣàn jáde ní agbárí rẹ̀. Ọkọ rẹ̀ ti ṣubú lulẹ̀, ọta ìbọn sì ti wọ̀ ọ́ ní àárín orí lọ. A ó máa bá ìtàn náà lọ láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre òun ló ṣa ìtàn Èjìgbádéró ìjọ fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú afẹ́rẹ́ yìí o.